ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní wọ́n ti ń pè wá tí wọ́n jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Wọ́n bi wá léèrè wípé ṣé lóòótọ́ ni pé wọ́n ti fi Àlàkẹ́ ìyá Pedro gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ṣé wọ́n ti fi sílẹ̀. Kí ni Àlàkẹ́ ìyá Pedro ṣe tí wọ́n fi náwó gan? Àwọn wo ni wọ́n náwó gan Àlàkẹ́ ìyá Pedro? Kí ni tuntun tó súyọ lórí ọ̀rọ̀ yẹn? A mú wá fún yín. Àwọn kan tiẹ̀ sọ wípé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọwádé pé wọ́n ti dá sọ́rọ̀ yẹn. A mú ohun tá a mọ̀ tí í ṣe òótọ́ ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yẹn, a mú wá fún yín tí ẹ gbọ́ nínú ètò yìí. Bákan náà, lára ohun tí a fẹ́ gbé yẹ̀wò ó ní èrò àti ìwòye àwọn èèyàn, ohun tí àwọn èèyàn ń wí, ohun tí àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bí ìwòye àti èrò tiwọn lórí wíwó tí ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ gómìnà Lucky Ayédàtiwa, ilé ìrántí àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé nílùú Ọ̀wọ̀ ní ọdún 2022 tí wọ́n kọ́ sí iwájú ààfin Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀, ṣùgbọ́n tí ìjọba tó wà lóde báyìí nípínlẹ̀ Ondo tí wọ́n ní kán lọ wò. Mo mú ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ wá fún yín lórí ìṣẹ̀lẹ̀ yẹn lánàá, ohun tí ààfin kábíyèsí Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ sọ, ohun tí ilé ìjọsìn St. Francis Catholic Church tí ìkọlù yẹn ti wáyé, ohun táwọn náà sọ mo mú wá fún yín, àti tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, ohun táwọn náà sọ. Wọ́n á sọ pé kẹ́ ẹ jẹ́ ká mọ èrò àti òye ti yín lórí wíwó tí ìjọba wó ilé yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti fi èrò àti òye tí wọ́n ṣọwọ́ sí wa tí màá sì mú wá fún yín tí a bá wọnú ètò lọ. Láàárọ̀ tí a tún fẹ́ gbé yẹ̀wò lórí ètò fún tèmi, ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tí ó gborí ẹ̀rọ ayélujára láti bí ọjọ́ 2-3 sẹ́yìn wípé bàbá Ìjẹ̀ṣà ti gba ìtúsílẹ̀ kúrò ní ọgbà ẹ̀wọ̀n. Kí ni tuntun lórí ọ̀rọ̀ yìí? Àwọn kan tiẹ̀ sọ wípé kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ pé àwọn ni wọ́n dá sọ́rọ̀ yẹn, ni wọ́n dá sí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tó fi gba ìtúsílẹ̀. Ṣé lóòótọ́ ni? Kí ni tuntun lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà gan? A mú wá fún yín tí a sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ kí a jọ mọ bó ṣe lọ láti bẹ̀rẹ̀ títí dé parí. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ má ti lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀. Otasansan rédíò and TV. Ẹ káàbọ̀ padà. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tá ẹ fi ń wò wá kò ní fọ́, etí tá ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Ìròyìn jáde ní àná lórí ẹ̀rọ ayélujára wípé ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ East nípínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n fi páńpẹ́ òfin gbé Àlàkẹ́ ìyá Pedro tó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ tèmi lè pè ní blogger lórí ẹ̀rọ ayélujára. Wọ́n gbé e. Kí ni wọ́n fi gbé e? Ohun tí ìròyìn yẹn sọ pé ìyá Pedro ṣe tí wọ́n fi gbé ni wípé ìyá Pedro kọ ọ̀rọ̀ kan jáde nípa shops tí ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ East tó ń kọ́ lọ́wọ́ ní agbègbè secretariat tó jẹ́ ti
ilé ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ East. Ọ̀rọ̀ tí ìyá Pedro kọ yẹn wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń wá kọmíṣàn ṣọ́ọ̀bù oníyàrá 5 ní ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ East kí àwọn ọmọ ìlú Ọ̀yọ́ tí wọ́n bá nílò ṣọ́ọ̀bù kí wọ́n sáré lọ síbẹ̀ lọ gbà á. Ohun tí Àlàkẹ́ ìyá Pedro kọ sójú òpó ayélujára yìí ó ní ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ East ó ní wọ́n rí gẹ́gẹ́ bí yẹ̀yẹ́, ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n fi lọ gbé Àlàkẹ́ ìyá Pedro. Nínú ìròyìn yẹn tí àwa rí yẹn ó ní wọ́n ti ẹni tó kọ ìròyìn yẹn ti wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aláṣẹ àwọn tí wọ́n lẹ́nu lẹ́kàn láwùjọ ní ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ East nílùú Ọ̀yọ́ gangan láti dá sọ́rọ̀ yẹn kí Àlàkẹ́ ìyá Pedro kó lè gba ìtúsílẹ̀. Ṣùgbọ́n nígbà tó wá di ọjọ́ Wednesday ọjọ́ 25 oṣù kẹfà ọdún tá a wà yìí ó ní a tún padà rí post míì tí post yẹn ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣẹ àwọn ìkànnlú tí wọ́n kọ́ ti pè láti bá wọn dá sọ́rọ̀ yẹn tó wọ́n ń sọ wípé ọjọ́ bí ẹni pé àwọn àgbààgbà ló wọ́n ti dá sí ọ̀rọ̀ yẹn o tí ìyá Àlàkẹ́ ìyá Pedro tó sì ti gba ìtúsílẹ̀. Kódà fọ́tò tí wọ́n yà níbi tí wọ́n ti yanjú ọ̀rọ̀ yẹn ò ní ẹ̀rí tí àmúwá fún yín tẹ̀ ń wò yẹn, èyí tó túmọ̀ sí wípé Àlàkẹ́ ìyá Pedro ó ti gba ìtúsílẹ̀ lẹ́yìn tí àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ àwọn ìkà àwùjọ tí wọ́n ti dá sọ́rọ̀ yẹn ìyẹn lábala tibẹ̀ yẹn. Bóyá kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ kó bàbá yèyé ọba Abímbọ́lá Akeemọ̀wádé bóyá àwọn náà wá dá sí ọ̀rọ̀ yẹn o bóyá wọn ò dá sí o àwọn ò lè fìdí ẹ̀ múlẹ̀ lórí ìkànnì yìí. Ìyẹn kíyàn máa jẹ́ bí ìdáhùn sí ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bi wá léèrè wípé ṣé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ṣé wọ́n dá sọ́rọ̀ yẹn ni àwọn ò lè dá yẹn. Bákan náà nínú ohun tí aláfẹ́ mú wá fún yín ó ní èrò àti ìwòye àwọn aráàlú àbí ẹ jẹ́ n kọ́kọ́ mú ọ̀rọ̀ nípa bàbá Ìjẹ̀ṣà tí ó ń fi aṣọ péńpé roko ọba lórí ẹ̀sùn ìfipábá ọmọdé lò pọ̀ tí wọ́n fi kàn án léyìí tí ó mú di èrò ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní àwọn èèyàn wá ń gbé káàkiri pé bàbá Ìjẹ̀ṣà ti gba ìtúsílẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n mú ohun tí àwọn èèyàn ń wí ohun tí àwọn èèyàn ń sọ nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà kí n tó wá mú ti ilé tí ìjọba ìpínlẹ̀ Ondo ilé tí wọ́n wó nílùú Ọ̀wọ̀. Ìròyìn ní lẹ́nu bí ọjọ́ méjì sẹ́yìn ni ìròyìn kan ti ń lọ lórí ẹ̀rọ ayélujára nípa gbajúmọ̀ òṣèré tíátà Ọlárewájú Omiyinka James tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà. Ìròyìn tó ń lọ ni pé òṣèré náà ti kúrò ní ọgbà ẹ̀wọ̀n tó wà. Oṣù keje ọdún 2022 ni bàbá Ìjẹ̀ṣà ti wà ní ẹ̀wọ̀n lẹ́yìn tí ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ sọ pé ó jẹ̀bi híhu ìwà tí kò tọ́ sí ọmọdé. Èyí ló mú kí àwọn iléeṣẹ́ ìròyìn kàn sí ọ̀kan lára agbẹjọ́rò tó súnmọ́ bàbá Ìjẹ̀ṣà láti mọ̀ bóyá lóòótọ́ ni ìròyìn náà. Agbẹjọ́rò náà tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ó ṣàlàyé pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn ọ̀hún àti pé bàbá Ìjẹ̀ṣà sì wà ní ọgbà ẹ̀wọ̀n tó wà.
ó sọ pé ọjọ́ tí wọ́n gbé ìdájọ́ náà kalẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ka ọdún fún bàbá Ìjẹ̀ṣà, àmọ́ ohun tó dá òun lójú ni pé bàbá Ìjẹ̀ṣà kò ní pẹ́ kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé pẹ̀lú òǹkà ọjọ́ àti oṣù tí wọ́n ń lò lọ́gbà ẹ̀wọ̀n, kò ní pẹ́ mọ́ tí bàbá Ìjẹ̀ṣà fi máa gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n tó wà. Ó ní tó bá fi máa tó ìparí oṣù kẹjọ sí oṣù kẹsàn-án, ó máa kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Ìgbà tó máa lẹ́wọ̀n, ìgbà tí bàbá Ìjẹ̀ṣà máa lò lẹ́wọ̀n ó ti fẹ́ parí. Agbẹjọ́rò náà sọ pé kò pẹ́ kò jìnnà ni bàbá Ìjẹ̀ṣà máa darapọ̀ mọ́ àwọn ẹbí, ará, ọ̀rẹ́ tí yóò sì máa bá ìgbésí ayé rẹ̀ lọ. Ìyẹn gẹ́gẹ́ bí ohun tí a lè fìdí ẹ̀ múlẹ̀ nípa ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà táwọn kan gbé kiri pé ó ti gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Ohun tá a mọ̀ òun náà ni ẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Ẹ jẹ́ ká wo ohun tí àwọn èèyàn ń wí, ohun tí àwọn èèyàn ń sọ nípa ìṣẹ̀lẹ̀ wíwó ilé tí ìjọba ìpínlẹ̀ Ondo kọ́ ní ọdún 2022 láti máa fi ṣe ìrántí àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé nílé ìjọsìn St. Francis Catholic Church nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo. Ṣùgbọ́n tí ìjọba tó wà lóde báyìí tó pàṣẹ pé kí wọ́n lọ wó. Mo ti mú ọ̀pọ̀ ọ̀rọ̀ wá fún yín lórí ìṣẹ̀lẹ̀ yẹn lánàá lórí ìkànnì yìí, ṣùgbọ́n mo wá ní kẹ́ ẹ fi èrò àti ìwòye tí yín kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa pé kílẹ̀ ní rí sí, kí ni ìwòye àti èrò tí yín bí ìjọba ṣe ní kí wọ́n lọ wó. Ṣùgbọ́n ààfin wọ́n ní àwọn làwọn pe ìjọba ìpínlẹ̀ Ondo pé kí wọ́n wá báwọn wó ilé yẹn. Àwọn èèyàn ti fi èrò àti ìwòye tí wọ́n ṣọwọ́ sí wa, mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ bí wọ́n ti fi ṣọwọ́. Mr. Túndé Tọmọrí àwọn ní kò nídìí kí wọ́n kọ́ gbàgede mìíràn mọ́ kí ìjọ St. Francis Church kọ orúkọ àwọn tí ó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà sínú pátákó àlẹ̀mọ́ ògiri kí wọ́n sì lẹ̀ mọ́ ara ṣọ́ọ̀ṣì wọn. Gẹ́gẹ́ bí èrò Mr. Túndé Tọmọrí nìyẹn. Bámidélé Frederick Ayọ̀délé àwọn ní èyí lágbára o, ṣíṣe owó òlú níṣekúṣe ni èmi rí sí o. Ìrèmídé Ayọ̀dèjì àwọn ní kọ́lọ́run foríjìn gbogbo àwọn tó kú nínú ìṣẹ̀lẹ̀ náà. Ìjọba gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ nìyẹn. Ògúndìran Káyọ̀dé John àwọn ní Ondo èyí tẹ́ ẹ tún ṣe lágbára o, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n fi kọ́ ibẹ̀ yẹn ẹ tún wá lọ wó dànù lọ́sàn-án kan òru kan. Ìjọba arúgún lélẹ́yìí o. Àríbísálà Àlàbá àwọn ní ìyẹn kì í ṣe problem ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, problem àwọn ọmọ Ondo State nìyẹn, kò kà wá. Herald Dynamics àwọn ní Ọlọ́wọ̀ of Ọ̀wọ̀ has cleared the air by exonerating Governor Ayédatiwa. The onus is on all media outlets to give detailed account of the matter to the public before uninformed citizens start throwing stones at the innocent governor. Tradition supersede politics in this matter. Olúgbénga Olúkìtìbé àwọn ní Ayédatiwa ti ṣe ohun tó fẹ́ ṣe o. Samuel Wilson àwọn ní Mrs. Akeredolu should direct her grievances to the Olowo of Owo, who requested the demolition of the site rather than expressing bitterness toward Ayédatiwa. It appears she may still be upset about no longer having access to Ondo State Fund following her late husband's death.
Is he not aware that the king himself protested against the construction of the memorial centre opposite his palace? The king stated that, according to tradition, it is inappropriate to have a money symbol located across from the palace, as it is considered a bad omen. So what is Aiyedatiwa's fault? Okay, Victor Rosemary, àwọn ní, I hope the church is not affected by road construction. Many buildings are affected in my area. Ohun tí àwọn èèyàn ń sọ, tí àwọn èèyàn ń wí, òun náà lẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Ohun tí a lè sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí, òun náà ni wípé gẹ́gẹ́ bí ìwádìí tí àwọn oníròyìn ṣe, wọ́n jẹ́ ká mọ̀ wípé kábíyèsí ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ pé àwọn ni àwọn pe ìjọba ìpínlẹ̀ Ondo láti wá wo ibẹ̀ yẹn kúrò torí wípé ó tàbùkù ààfin àti pé kò bá àṣà àti ìṣe ìlú Ọ̀wọ̀ mu fún ọba láti máa rí sàárè òkú àbí òkú gan, pé àwọn sì sọ fún ìjọba ìpínlẹ̀ Ondo tó kógbá sílé, ìyẹn tí gómìnà Akérédolú tí ó jẹ́ gómìnà nígbà náà, pé kí wọ́n má kọ́ ilé ìrántí àwọn òkú tí ó sùn níbi ìṣẹ̀lẹ̀ kọlù ìlú Ọ̀wọ̀, pé ká má kọ́ síwájú palace, ṣùgbọ́n gómìnà kọ tí kún nígbà náà, ìyẹn gómìnà Rotimi Akérédolú, pé ilà àwọn fi ṣe sùúrù pé àsìkò rẹ̀ òkùnkùn tó tí yóò kúrò lórí àlééfà, àwọn ó sì bá ìjọba míì tó bá wà ńbẹ̀, àwọn ó sì bá sọ̀rọ̀. Nígbà tó lọ ń ṣiṣẹ́ tíjọba míì ti bọ́ síbẹ̀, tẹ́lómíì ti jẹ́ gómìnà, pé làwọn fi pe gómìnà tó wà ńbẹ̀ báyìí, ìyẹn Lucky Aiyedatiwa, pé kó wá bá wọn wo ibẹ̀ yẹn. Ohun tí a lè sọ nìyẹn. Ìjọba ìpínlẹ̀ Ògùn náà sì ti jáde sọ̀rọ̀, wọ́n ti ní àwọn mọ̀ọ́mọ̀ jí lóru kan òrò ọ̀sán kan láti lọ wúbẹ̀ yẹn o, wípé ẹ̀bẹ̀ ló wá láti ààfin ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ pé káwọn wá bá wọn wúbẹ̀ yẹn, táwọn fi gbé ìgbésẹ̀ láti lọ wú ibẹ̀ yẹn. Gẹ́gẹ́ bí àlàyé tá a lè mú wá, òun náà ni ẹ ti gbọ́ yẹn. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé, kó lè rìn jìnnà dáadáa. Ẹ má gbàgbé, ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ bá ní subscribe, kẹ́ ẹ sì fi èrò àti òye tí yín kẹ́ ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè.